ti wà ní ìlú Amẹ́ríkà láti bí ogún ọdún kí n tó kúrò nílùú Nàìjíríà. Mo ṣe àṣemáṣe kan nígbà tí mo parí ilé ẹ̀kọ́ girama. Mo lóyún, mo sì bí ọmọ yẹn. Nígbà tí mo dé ìlú Amẹ́ríkà tí mo ṣiṣẹ́ ọdún márùn-ún, mo mú ọmọ yẹn wọlé. Mo bẹ̀rẹ̀ sí ní jẹ́ kó máa kàwé ńbí. Bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, ó wà ní ilé ẹ̀kọ́ yunifásítì. Nígbà tí mo pé ọdún mẹ́wàá l'Amẹ́ríkà, mo rí pé èmi náà ní láti padà fọ́kọ. Mo ṣá gbìyànjú títí. Mo rí arákùnrin kan, ó ní òun ṣẹ̀ wọlé sí ìlú Amẹ́ríkà ni, pé ṣùgbọ́n òun ò ní pálí. Mo wá níyàn tí ẹ̀ ń ṣe wàhálà. Èmi ṣà tiẹ̀ tí ní pálí ti tèmi. Ohun tí mo fẹ́ ni ọkọ o. Mi ò fẹ́ ẹni tá wá kẹ́mi mi sókè. Mi ì dẹ̀ fẹ́ ẹni tá múlé ayé le mọ́ mi o. Ó ní kò burú. Ó dáa. A wá ọjọ́ kan, a sì lọ sí ìlú wa. Ó lọ mọ àwọn òbí mi. Lẹ́yìn náà, a dá ọjọ́ ìgbéyàwó. A kàn rọra ṣe ìgbéyàwó náà ní ráńpẹ́. Òun náà dẹ̀ mú àwọn èèyàn ẹ̀ wá. Mo fojú mi rí ìyá ẹ̀ báyìí. Mo dẹ̀ fojú mi rí bàbá ẹ̀. Mo rí àbúrò ẹ̀ méjì. Mo dẹ̀ rí ọ̀rẹ́ ẹ̀ náà méjì tí wọ́n jọ ṣèwé gẹ́gẹ́ bó ṣe sọ. A kàn rọra ṣe ìgbéyàwó yẹn náà ní ráńpẹ́ ní pálọ̀ wa. A lo ọjọ́ méjì ní Nàìjíríà lẹ́yìn náà. A dẹ̀ padà sí ìlú Amẹ́ríkà. A ń bá ìgbésí ayé wa lọ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀. Oṣù kìíní, oṣù kejì, kódà ọdún mẹ́ta àkọ́kọ́ mi ò mà rí wàhálà kankan lára arákùnrin yìí o. Inú mi ń dùn ni. Kódà ayọ̀ mi máa ń kún ni. Ṣé bí ọmọ mi ò kúkú máa ń wálé? Ẹ̀ẹ̀kọ̀kan tó bá wálé náà rèé, bóyá wọ́n gbọ́lidé, òun ló máa ń sábà wálé. Ṣùgbọ́n ní ọjọ́ kan, kàyéfì kan ṣẹlẹ̀ tó jẹ́ wípé di ìsinmi tí bọ́ ń bẹ́. Ìbá máa dá fún mi kí n má fọkọ. Mo jáde lọ síbi iṣẹ́. Ọmọ mi sọ fún mi pé òun ń bọ̀. Ọmọ náà sì wá sílé. Ṣùgbọ́n ìyàlẹ́nu ló jẹ́ fún mi láti bá ọkọ mi ní bí mo ṣe bá pẹ̀lú ọmọ mi. Ọmọ mi kàn róró ní kan sára ni. Bí àwọn mọ̀ pé mi ni mò ń bọ̀ kò yé mi. Mo rò pé kí leléyìí, mo sáré di ọmọ mi mú. Ohun tó kọ́kọ́ wá sí mi lọ́pọlọ náà ni pé ṣé ìpọ́kùnrin ń ṣe àṣemáṣe pẹ̀lú ọmọ mi? Ẹ̀rù bà mí. Mo sáré mú ọmọ mi bọ́ sínú mọ́tò níta. Mo tẹ́ nínú, mo pe orúkọ ẹ̀ Lọ́lá. Lọ́lá, kí ló ṣẹlẹ̀? Jọ̀ọ́ sọ fún mi, má bá ayé mi jẹ́ jọ̀ọ́. Ọmọ mi ní rárá mọ́mì, kò sí nǹkan kan sẹ́. Ó ń sọ fún mi pé mọ́mì kò sí nǹkan kan. Mo sì rí nínú ojú ẹ̀ pé lóòótọ́ kò sí nǹkan kan. Ẹ̀rù bà mí. Mi ì jẹ́ kọ́kọ́ mi mọ ohun tí mo bá ọmọ mi sọ. Ẹ̀rù bà mí. Láti ọjọ́ náà mo sọ fún ọmọ mi pé láti òní lọ, gbogbo ìgbà tó bá fẹ́ wálé láti school tí ń bá ti sí nílé kó jọ̀ọ́ kó máa wá síbi iṣẹ́ mi. A jọ máa bọ̀ ní. Mọ́mì ní rárá. Mọ́mì kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Mi ì mọ̀ wípé ọkọ mi ti ṣàkíyèsí gbogbo bí mo ṣe ṣe. Mi ì kúkú pariwo, mi ì sọ̀rọ̀ sí o. Ṣùgbọ́n ẹ kúkú mọ̀ ìtara bí mo bí ọmọ mi tó rorò tí mo dé bá òun náà tó wọ boxers. Àṣé yàrá ló ti jáde tó wá ṣílẹ̀kùn fún mi. Ṣùgbọ́n mo bá wọn pálọ̀ yẹn, ẹ̀rù bà mí. Ohun tí mo ṣe tí ó dáa rè o. Láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀, lọkọ mi ti ń ṣìwàwù. A kàn máa kanra nínú ilé. Kò sọ nǹkan náà tó ń ṣe pàtó. Nígbà tó wá pé oṣù méjì lẹ́yìn tí ìṣẹ̀lẹ̀ tí mo ní mo bá àwọn àtọmọ mi ṣẹlẹ̀, mo wá pé mo sọ fún un. Mo ní kí ló dé gan-an, ẹ̀ṣẹ̀ wo ni mo ṣẹ̀? Pé ó kàn dé wá ń kanra ni. Ṣùgbọ́n ọmọ mi ti padà sí ilé ìwé. Ó kàn ń kanra ni ló bá lanu bá sọ fún mi pé iṣẹ́ òun ò rí bí èmi ṣe ṣe. Irú container tí èmi ṣe lọ́jọ́ tí ọmọ mi wá ṣílẹ̀kùn fún un pé kí ni mò ń rò nínú score mi? Kí ni mò ń rò nínú agbárí mi? Ṣé mò ń ro nǹkan mi ni? Àmbá ní má bínú. Ohun tó ń ṣẹlẹ̀ nílùú iná ló jẹ́ kí ẹ̀rù bà mí. Mo trust ọkọ mi, mo dẹ̀ bẹ́ lọ́jọ́ yẹn. Mi mọ̀ pé ọ̀rọ̀ yẹn ò tán. Nígbà tó di bí ọdún karùn-ún, mo ṣá gbìyànjú ọ̀rọ̀ pé kó ṣá lè rí pálí yẹn pé kí gbogbo nǹkan tó ṣá máa dùn mọ́ nínú ni mò ń ṣe. Nígbà tí mo ti rí wípé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ láàrin òun àtọmọ mi, ìyẹn gangan tí ẹ ni mo fẹ́. Pé Ọlọ́run má jẹ́ a rí láburú àti gbóríṣiríṣi bẹ́ẹ̀ tó jẹ́ pé k'Ọlọ́run ṣàánú. Tọkọ fẹ́ ọmọ ìyá ẹ̀ tó dẹ̀ tún lé ìyá padà kúrò ní Amẹ́ríkà lọ sí ìlú wọn. Gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ló jẹ́ kí ẹ̀rù bà mí. Mo ṣá bẹ̀rẹ̀ sí ní bá ṣe gbogbo nǹkan tí ẹ kì í ṣe. Nígbà tó pé bí ọdún mẹ́jọ, pálí ẹ̀ jáde. Ọkùnrin. Ọ̀sẹ̀ tí pálí ẹ̀ jáde, ó kàn pé mi ní àárọ̀ ọjọ́ yẹn ni. Ó ní deal èmi àti òun ti tán o. Mo ní deal báwo? Kí ló ń jẹ́ deal? Ó ní deal ti tán. Mo ní deal báwo? Ọkọ mi. Kí ló dé? Ṣé torí pé mi ì lóyún mi bímọ fún ẹ? Ó ní rárá ìyẹn kọ́. Pé pálí tó ń fẹ́ gbà ló ń ti gbà. Ẹ̀rù bà mí. Mo pariwo, mo sunkún, mo ní wọ ọmọkùnrin kò wá ń ṣe pé bóyá mo kàn bá gbé lásán. Gbogbo nǹkan tó yẹ kí àwọn àbúrò ẹ̀ méjì mo mú wá sí Amẹ́ríkà. Àbúrò ẹ̀ méjì, ìkan obìnrin, ìkan ọkùnrin. Mo mú wọn wá sí Amẹ́ríkà. Iṣẹ́ tí mo ṣe láàárọ̀ lọ́sàn-án lálẹ́. Torí ọ̀pọ̀lọpọ̀ ìgbà òun ò tí ì really ní work permit tó ṣá máa ń ṣiṣẹ́ yẹn kátakàta. But èmi mo máa ń ṣe iṣẹ́ owó jẹ́ tí ẹ kì í ṣe.
mo dẹ̀ mú àbúrò ẹ̀ méjì wá sí Amẹ́ríkà. Ìyá ẹ̀ pàápàá tí wá bá wa ṣọlidé oṣù méjì. Gbogbo owó tí mo ń pa ni mo ṣáà fi ń tọ́jú ọmọkùnrin. Nǹkan tó wá bà mí nínú jẹ́ jù. Lẹ́yìn tó ṣáà sọ pé òun máa lọ, mo bẹ̀rẹ̀ sí ní bẹ̀ ẹ́. Kódà kí ni mi fi bẹ̀ tán? Mo ní ó dáa, màá máa sanwó oṣù mọ́ owó tó ń pa. Mo ṣáà sọ oríṣiríṣi, ó ní rárá o, òun lọ ní sẹ́ẹ̀. Òun ò fẹ́ mi mọ́, nǹkan kan. Òun ti pe lọ́yà. Ìgbà kan mo ní kí ni mo ṣe? Kò ṣáà rí nǹkan kan sọ. Ó ṣáà ń sọ pé ìwọ tó ò trust me, tó lè rò bóyá mo ń bá ọmọ ẹ ṣe nǹkan. Òun ṣe lẹ́ni téèyàn dúró tí mo wá ní, láti bí ọdún mẹ́rin tọ́rọ̀ yìí ti ṣẹlẹ̀ tí mo ti bẹ̀ ọ́, ì tún sọ láì mọ̀ pé ó kàn fi yẹn kẹ́wọ́ ni. Mo ṣáà tún bẹ̀ títí tí mo tún jí lóru kó má fi mí sílẹ̀. Mo bẹ̀ títí. Nígbà mo lọ ibi iṣẹ́, bó má ṣe kẹ́rù ẹ̀ bó ṣe lọ, bí mo ṣe rí mọ̀ rè o. Inú mi ò dùn. Tí n bá délé, ṣé mo wípé àti máa jump lórí ọkùnrin kan sọ́kùnrin kan nílùú yìí kò ń ṣe ohun tó rọrùn. Wọ́n kò máa mú èèyàn ṣeré ni. Mo ronú títí. Nígbà tó pé ọ̀sẹ̀ kan, ó ní bọ̀bọ́ kan níbi iṣẹ́ mi, ó máa ń bá wa clean ni. Òyìnbó ni o. Ó dẹ̀ mọ ọkọ mi dáadáa, ó mọ̀ dáadáa. Ó wá pè mí jọ́kan pé ṣé mo mọ St. Louis Bay? Mo wá ní àwọn apá àbò ṣà ń júwe ibẹ̀ yẹn ṣá. Ó ní pé òun rí bọ̀bọ́ kan tó jọ ọkọ mi ń bẹ̀ o. Mo ní mo kàn ká sára ní mi kúkú sọ pé èmi àti ọkọ mi ò fẹ́ra mọ́. Bí mo ṣe parí iṣẹ́ ní ọjọ́ yìí, mo wá lọ bá ọ̀rẹ́ mi kan, mo ní kó jọ̀ọ́ mo fẹ́ sáré lo mọ́tò ẹ̀. Mo gbé mọ́tò tèmi sí ilé ọ̀dọ̀ ẹ̀. Mi ì bá ọ̀rẹ́ mi yẹn sọ nǹkan kan. Mo ní mo ṣáà fẹ́ lo mọ́tò ẹ̀. Bí mo ṣe gbé mọ́tò ọ̀rẹ́ mi yẹn lọ sí address tí bọ̀bọ́ tí mo ní ó ń ṣe ń bí iṣẹ́ wa yẹn tó sọ fún mi nìyẹn. Mo wá park síbi kan tó jìnnà síbẹ̀ díẹ̀. Mo ṣáà kọ́kọ́ dúró bí 20 minutes, ìyẹn ogún ìṣẹ́jú. Ó ti sú mi, ó ti rẹ̀ mí torí iṣẹ́ tí mo ṣe lọ́jọ́ yẹn náà ó ti rẹ̀ mí. Mo fẹ́ ní kí n máa lọ. Náà ni mo wá rí mọ́tò kan tó dé. Lady kan ló wa mọ́tò yẹn, mi ì rójú yẹn dáadáa ná. Mo tún wá ṣáà dúró o. Nígbà tí mọ́tò yẹn wá súnmọ́ mi, mo wá rí pé ọkọ mi ló wà lẹ́gbẹ̀ẹ́ lady yẹn. Okay. Mo ṣáà tún dúró. Nígbà mo máa rí ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ dáadáa, ló bá di àbúrò ẹ̀ tí mo fi owó ara mi gbé wá láti Nàìjíríà wá sí Amẹ́ríkà. Mo tún wò pé bóyá mo dúró, wọ́n wọlé. Nígbà tó dé ẹnu ọ̀nà, ọkọ mi dìímú ní waist. Ọkọ mi ti tẹ́lẹ̀, ó dìímú ní waist. Ṣé mo mọ̀ kúkú mẹ́ni pé ọmọ pé ẹnìkan kan ń tẹ̀lé àwọn, ẹnìkan kan ń wo àwọn, ó dìímú ní waist. Lady yẹn wá tọ̀nù orí ẹ̀ padà báyìí. Ó wá kiss ẹ̀ lẹ́nu ọ̀nà ń bẹ̀. Mo ní yé! Ṣùgbọ́n kò tí ì yé mi dáadáa. Mi ì tí ì mọ̀ pé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Mo rò pé ó possible káàbúrò àtẹ̀gbọ́n ṣe bẹ́ẹ̀ náà. Bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní wá ṣọ́ wọn nìyẹn. Mo wá máa ń ṣọ́ wọn gidi pé kí n ṣáà rí pé òótọ́ ni. Ọjọ́ tí mo wá gba banga, mo ṣáà kàn ń bọ̀ láti fi iṣẹ́ lọ́jọ́ náà, mo tún wá drive gba ọ̀dọ̀ wọn. Mo wá rí tí àwọn kan ṣáà ń lọ tó ń bọ̀ àti pé wọ́n ń ṣe ayẹyẹ kan nínú ọgbà ilé wọn yẹn. Ó wá ní ọ̀rẹ́ mi tí mo ní mo lo mọ́tò ẹ̀ yẹn. Ó ní àbúrò kan, àbúrò ẹ̀ yẹn ò sí ní area ọ̀dọ̀ wa l'Amẹ́ríkà. London gangan ni àbúrò ẹ̀ wà. Mo wá ní kó jọ̀ọ́ káàbúrò yẹn wá bí mo fẹ́ kó bá mi ṣe iṣẹ́ kan. Ìyẹn ṣáà ní n ò lè wá lọ́jọ́ yẹn. Mo ní pé kó jọ́ kejì náà ni ó ṣáà wá. Ìyẹn mo ṣáà kó ṣáà bá mi lọ ṣe àwọn investigation kan. Ìyẹn ṣáà ṣe gbogbo iṣẹ́ yẹn ló discover pé ayẹyẹ tí wọ́n ń ṣe ní àná yẹn, wọ́n ń ṣe anniversary wedding wọn ni. Anniversary wedding wọn. Léyìí tó jẹ́ wípé èyí tó èmi àti ẹ̀ fẹ́ra sílẹ̀ kò tíì tó 1 year o. Wọ́n dẹ̀ ń ṣe anniversary 1 year. Ó já sí pé ó ti ṣe wedding ìdákọ́ńkọ́ pẹ̀lú ẹ̀. Ó kàn ń dúró kóun gba pálí lọ́wọ́ tèmi ni. Lady yẹn ò dẹ̀ tíì ní pálí. Èmi mo ṣe ìwé ẹ̀ wọlé. Bí mo yín bá yín sọ̀rọ̀ dàbí kí n lọ mú sniper ni. Tó bá jẹ́ wípé a ti divorce legally ni, mo máa sue ẹ ni. Ṣùgbọ́n nsìn, kò sí nǹkan tí èèyàn fẹ́ sue mọ́. Ó máa ní kó rí bẹ́ẹ̀ ni. Kò sí nǹkan tí ó lè sọ pé kò rí bẹ́ẹ̀. Kò sí nǹkan tí ó lè sọ. Síbẹ̀síbẹ̀ àwọn èèyàn ṣì ní kí n sue ẹ. Ìrírí mi rè o. Bí mo yín bá yín sọ̀rọ̀, mi ì tí recover. Àbẹ́ ẹ̀ gbọ́ nǹkan, àbẹ́ ẹ̀ rí nǹkan. Ìrírí arábìnrin kan tí ń gbé ní Amẹ́ríkà lẹ́kọ̀ọ́ rọra gbọ́ yìí o. True life story. Nǹkan máa ń kán o. Ẹ̀yin ọkùnrin ẹ dẹ̀ páyà Ọlọ́run. Ẹ bẹ̀rù Ọlọ́run. Ẹ rántí wípé ní ọjọ́ kan náà ẹ bímọ obìnrin. Ohun tẹ́ ẹ bá ti fẹ́ kó ṣe fọ́mọ yín obìnrin, ẹ dákun ẹ má ṣe fóbìnrin olóbìnrin. Tí ò bá ń ṣe wípé arábìnrin rẹ ní fọ̀rọ̀ lọ, bóyá ìbá ti ya wèrè tàbí kí depression ẹ ó ti ga jù báyìí lọ. Kí ló dé? Ẹ sì bẹ̀rù Ọlọ́run. Ṣé o wá rí ìwọ ọkùnrin tó ṣerú nǹkan yìí fún obìnrin yìí? Mo bẹ̀ Ọlọ́run kó rí fọ́nrán yìí.
ṣé o rí nǹkan tó o ṣe fún arábìnrin ẹnìkan náà máa ṣe fún ẹ. Olóyìnbó ní what goes around comes around. Ohun tó wá bà mí lẹ́rù fún ọ ni pé sórí tó bá ṣe fún ọ tán ẹ̀mí rẹ lè má gbé. Ọ̀rọ̀ tí a bọ̀ wá bá ni gbogbo ìlú ìfẹ́ Yorùbá dùn tó bá kọ pé. Ẹ dákun kí lẹ rí sí ọ̀rọ̀ yìí o. Àmọ̀ràn wo gan-an lẹ ní fún arábìnrin kódà bí ẹ bá ní àmọ̀ràn kankan tẹ́ ẹ ní fún ọ̀rọ̀ ìyànjú wo gan-an lẹ lè fún ẹ dákun ẹ máa love kẹ́ máa like kẹ́ máa share.